Ọwọ́ àwọn ọlọ́pàá ba afurasí ọ̀daràn tó jẹ́ ajínigbé àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jẹ́ agbódegbà àwọn ajínigbé náà. Àwọn afurasí adigunjalè ọ̀hún tí wọ́n kópa nínú dídigunjalè ojúlé-sójúlé ní ìlú Asaba àti àwọn agbègbè rẹ̀ ni àwọn ọlọ́pàá gba onírúurú ohun èlò ìbọn alágbára àti ọ̀pọ̀ yanturu ìbọn tamátàsé ni wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀daràn afurasí náà. Àwọn àjọ ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ náà ní ìgbà tí wọ́n ń sọ méní méjì àwọn ìfisùn tó wáyé láti ọ̀dọ̀ àwọn ènìyàn àdúgbò agbègbè ọ̀hún tó wà ní Bosak, ní Okwe àti ní àwùjọ yòókù ní agbègbè ìlú náà. Kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ náà Ọ̀gbẹ́ni Àbániwọ́ndá Olúfẹ́mi ló pa àṣẹ wàá fún DPO ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ náà láti palẹ̀mọ́ àwọn afurasí ọ̀daràn náà. Bákan náà ni ọwọ́ àwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Delta bá àwọn afurasí ọ̀daràn mìíràn ní abẹ́ igi mango tó wà ní agbègbè ọjà ìlú Delta. Nínú àwọn ọ̀daràn afurasí tí ọwọ́ bà ni a ti rí John Dallamy, Musa Abdullahi Jibril, Solomon Ukechukwu, Yusuf Joda, Ebuka Chukwu Charles. Bẹ́ẹ̀ ni wọ́n gba ohun èlò ìbọn àtọwọ́dá atamátàsé lọ́wọ́ àwọn ọ̀daràn afurasí ọ̀hún. Àwọn afurasí ọ̀daràn adigunjalè náà ni wọ́n tún gba agbègbè òmíràn lọ ní Ìṣẹ̀lẹ̀ Àṣàgbà, Kókà àti Ibùsà tí wọ́n lọ jí àwọn ènìyàn gbé níbi tí ọwọ́ pálábá wọn ti ségi. Látàrí ọ̀pọ̀ ọ̀dọ́langba tí ọwọ́ ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ náà bà ló mú kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn náà ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn òbí àti alágbàtọ́ láti jọ̀wọ́ tọ́ ọmọ wọn lọ́nà tó jọjú kí wọ́n má bàa di ẹni lọ́wọ́ nínú ìwà adigunjalè àti ajínigbé láwùjọ. Bákan náà, ọwọ́ ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo bá àwọn afurasí ọ̀daràn oníṣègùn afiniṣògùn owó pẹ̀lú orí ènìyàn 8 lọ́wọ́ àwọn ọ̀daràn afurasí náà ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí àwọn ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ náà ṣe sọ nípa ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ọwọ́ bá ọ̀dọ́kùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yusuf Adeloyin pẹ̀lú orí ènìyàn 8 lọ́wọ́ arákùnrin náà ní Isua ìjọba ìbílẹ̀ Akoko West. Ní àsìkò tí ọ̀daràn afurasí náà ń sọ méní méjì ohun tó mú kópa nínú ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ìyá òun tó dùbúlẹ̀ àìsàn ní ilé ìwòsàn ni òun fẹ́ gba ẹ̀mí rẹ̀ là láti wá owó tó tó ní mílíọ̀nù 2 náírà láti fi gba ẹ̀mí rẹ̀ là. Látàrí iṣẹ́ takuntakun tàwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Ondo ní àná òde òní ni wọ́n ṣẹ́ káàkiri agbègbè ni wọ́n ṣe àwárí arákùnrin náà ní àsìkò tó ń wọ ọkọ̀ láti ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí ìrìnàjò nínú ọkọ̀ akẹ́rùkérò tí ọkọ̀ náà sì yọnu lọ́nà ni arákùnrin ọ̀hún ti fa àpò lọ́wọ́ kí àwọn ọlọ́pàá ẹkùn náà tó ṣe àwárí rẹ̀ pẹ̀lú àpò tó gbé lọ́wọ́ tí wọ́n sì rí orí ènìyàn 8 nínú àpò náà. Afurasí ọ̀daràn náà tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi ló sọ wípé látàrí ètò okòwò tó mẹ́hẹ ló ṣokùnfà ìdí pàtàkì tí òun fi lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà láti lè gba ẹ̀mí ìyá òun là ní ilé ìwòsàn. Sọ wípé ní orí ẹ̀rọ agbọ́rọ̀káyé ni òun ti pàdé arákùnrin kan tó fi ọ̀nà títa orí ènìyàn hàn òun. Kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Ondo Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Ọládàpọ̀ sọ wípé afurasí ọ̀daràn náà ní ọwọ́ àwọn ẹkùn ọlọ́pàá bà ní Isua nínú ọkọ̀ elérò pẹ̀lú gàrí nínú àpò tí ó gbé àwọn orí 8 náà sí. Kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn náà sọ wípé ọ̀daràn náà ni yóò tó fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn ìṣèwádìí tó múnádóko. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní. Ẹ máa bá wa kálọ lọ́la òde òní. Ó dìgbà.